Ẹ̀yin èèyàn mi o, a kú ìwòyí, a kú dédé àsìkò yìí. Nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Bẹ́ẹ̀ ni, ló bá ní Sunday ní church àwọn Naomi. Ẹ mọ̀ pé gbogbo every Sunday, ìjọ táwọn olórí yẹn, túláàsì yẹn tán bá dé ààfin, tán bá dé church Naomi, kán lọ ṣe pẹ̀lú bí kábíyèsí ti pè wọ́n sí tó kìlọ̀ fún wọn pé kò sẹ́nikẹ́ni tóun gbọ́dọ̀ rí ní church Naomi kí ẹ má lọ disturb ẹ̀. Ẹ ṣe wọ́n pé àwọn ilé tí lápá ni wọ́n. Àwọn oníṣẹ́ ibi tó fẹ́ ṣe kò jẹ́ kí wọ́n sinmi. Wọ́n kàn ń dá ara wọn láàmú. Wọ́n ń dá ara wọn láàmú torí wọ́n ní ọmọ ẹgbẹ́ òní ṣaláì máa ṣègbè. Wọ́n tún lọ bá Naomi ní ṣọ́ọ̀ṣì lẹ́nu. Táwa ni o, olórí Ashley. Ashley yẹn, ó lóun fẹ́ para ẹ̀ nítorí kábíyèsí. Bí kábíyèsí ṣe lọ gba Naomi padà sáàfin. Àgàgbà wọ́n ní lójoojúmọ́ ṣá. Ojoojúmọ́ àtijọ́ tí wọ́n ti gbọ́ pé kábíyèsí ti lọ ṣe wedding, white wedding fún Naomi ní ìlú òyìnbó. Táwọn ogun ráyè lọ disturb. Ọlọ́run máa yọ wọn. Bó tiẹ̀ jẹ́ Nàìjíríà tiẹ̀ ni, wọ́n fẹ́ ráyè disturb ni. Nígbà tó bá fi gbogbo àwọn gòdògòdò kan fi round the church yẹn. Ìtọ́ bá sọ pé wọ́n fẹ́ ta fèlèfèlè. Èmi kan ya mú lọ sí station. Kán lọ tì mọ́lé. Aha. So, tí kábíyèsí tiẹ̀ ṣé ó fún wọn lọ́wọ́ ni àbí ó kàn kò fẹ́ wàhálà ló ṣe ní kán lọ sílùú òyìnbó kán lọ ṣe nǹkan tán níṣe. Nírọ̀wọ́rọ̀sẹ̀ ní pẹ̀lú peacefully. Nọ́bá ní ṣe ni Ashley kò fẹ́ ìdúró sí ìbẹ̀rù kò sí fún bí tó gbódó mi. Wọ́n ní ṣe ló dé wá lọ mú priestess yẹn. Wọ́n ló mú wọnú church Queen Naomi. Pé ibi tí Naomi kúnlẹ̀ tó fẹ́ lọ ṣe ó kúnlẹ̀ tó sọ pé kóun gbàdúrà kó tó ṣẹ̀ṣẹ̀ lọ sí orí altar kó tó lọ preach kó ti tó tàn láti lọ preach. Ibi tó ti fẹ́ preach yẹn tó gbórí sókè báyìí. Wọ́n ní ṣe Ashley tó kàn já wọnú church tó sọ fún priestess yẹn pé ẹni tí ò jẹ́ kí tóun fi ìtorí ẹ̀ wá mú ẹ wá pé kò máa bá ní church live. Kò máa bá ní church live póun nìyẹn pé Queen Naomi nìyẹn pé kó dì pẹ̀lú ẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré bí yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní pèdè tó pègèdè tó ń pọ̀fọ̀ fún Naomi. Wọ́n ní fact wọ́n mọ̀ pé Naomi àṣé Ọlọ́run alààyè ló ń sìn kì í ṣe Ọlọ́run òkú. Iṣẹ́ Ọlọ́run òkú. Wọ́n ní bí òun àti Naomi ṣe kò sí. Wọ́n ní gbogbo àwọn church sá síta. Wọ́n ní wọ́n tiẹ̀ tí sá síta pé ó yìí bá obìnrin yẹn ṣe. Ó yìí bá obìnrin yẹn before you know it ṣe lóbìnrin yẹn dẹ̀ tọ́ọ̀nù priestess yẹn. Wọ́n ló dẹ̀ tọ́ọ̀nù séjò. Bó ṣe tọ́ọ̀nù séjò yẹn pé wọ́n ní Naomi wá dúró gírí. Àwọn tó kù sá lọ. Gbogbo church bìlà. Pé kí lélẹ̀. Meanwhile, wọ́n ní kábíyèsí wà ní church ní èní tó lọ bá wọn ṣe sí. Gbogbo à ń bẹ̀ ní gbogbo kìíní yẹn ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí pariwo pé kán wò pé Naomi kò mìíràn pé Naomi kò sá lọ. Wọ́n ní bí Naomi ṣe ń kásì nìyẹn. Bí Naomi ṣe ń báǹdẹ̀ ló ń kásì ẹ̀ ló ń báǹdẹ̀ ló ń kásì ẹ̀. Wọ́n ní àwọn obìnrin bíi 10, àwọn ọkùnrin 10, àwọn tó lágbára tó ti dira wọn lámùrè. Wọ́n ní pé àwọn yẹn ni ọ̀sà. Wọ́n dúró ti Naomi lórí altar. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fire àdúrà ni. Tó fire prayer. Wọ́n ní àdúrà ń lọ. Wọ́n ní Naomi ò mìíràn. Wọ́n ní before you know it ṣe ni ejò yẹn wá ṣe ràbọ̀ràbọ̀. Ejò yẹn wá paralyze pátápátá. Tí paralyze tẹ́jọ́ paralyze nígbà tá àdúrà ń lọ kíkan. Wọ́n ní ṣe ni ejò yẹn wọ́n tó wá yí padà sí priestess yẹn. Bó ṣe padà sí priestess yẹn ó kàn ṣubú lulẹ̀ ni. Tó wá ń ṣe ràdàràdà. Tó ń ṣe rádaràdà. Tó ń ṣe rábàràbà lórí ní ìkíní. Wọ́n ní wọ́n ní ṣe ni agbolé ní gbogbo church wọ́n bìlà. Pé àwọn obìnrin 10 ọkùnrin 10 tó dúró ti Naomi
wọ́n láwọn yẹn náà dúró ti Naomi láti gba àdúrà ẹ̀. wọ́n ní kí ló kù sí wọ́n ní ìṣe ni Ashley tó mú Princess yẹn wọlé. wọ́n ní àgbẹ̀ là ń fẹ́ wọ́n ó ṣe Ashley tó ferege nígbà tó dejò tí ó ń tọ̀ ń dejò tí Princess dejò tó dẹ̀ di pé ó tún yà ejò yẹn ò ní agbára láti bu anybody jẹ ejò yẹn wá paralyze. wọ́n ní ṣe ejò yẹn kàn ń ṣe rádaràda ó tún wá tọ̀nù sí èèyàn wá tọ̀nù sí Princess yẹn. wọ́n ní kì í máa ṣe kékeré wọ́n ní kábíyèsí pariwo pé kábíyèsí díjú ọdún kì í ṣe pé wọ́n lè hàmù kábíyèsí bẹ́ẹ̀ tí wọ́n ní èyí ní kábíyèsí wọ́n pé ẹni tí òun fẹ́ pé kì í ṣe ordinary pé náà pé ó ti mọ̀ pé Naomi ò ṣe ordinary pé bẹ́ẹ̀ tí wọ́n ní dán wò pé wàá rí pé rere lolúwa kábíyèsí ti dán ó ti dán gbogbo agbára Naomi wọ́n ti mọ̀ pé agbára ń bẹ èèyàn ọ̀tọ̀ ló fẹ́ iṣẹ́ ordinary àwọn èèyàn mímọ́ tọ́lá ní kábíyèsí ṣe ń sọ fún Naomi pé tó bá fi mí sílẹ̀ pé òun náà máa para o ó ní má rò pé òun máa wù ẹ́ pé Naomi gbọ́dọ̀ fòun sílẹ̀ torí ó ti mọ̀rú agbára tó wà nínú ìyàwó tí Ọlọ́run fi fún kábíyèsí ṣe ìwà gbà pé ìyàwó tí Ọlọ́run fi fún pé àṣẹ Ọlọ́run nífẹ̀ẹ́ òun tó fi ju Naomi sí agbada fóun. wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin nìyẹn ní ṣọ́ọ̀ṣì Naomi nìyẹn. wọ́n ní Ashley pé ṣe ló lọ sí Ìjẹ̀bú Òde tó lọ gbé Princess yẹn wá tó sọ fún wọn pé tó wọ church pé kí wọ́n wò bátú tó bátú àti ẹ̀mọ̀ bóyá àwọn ará church Naomi church àmọ̀ bí wọ́n àwọn pípù yẹn wọ́n mọ̀ pé òtítọ́ wà ní church yẹn tó wáyé pé kì í ṣe church tó ní church tó jẹ́ pé wọ́n mọ̀ pé agbára ń bẹ ń bẹ church yẹn bá ti da horo bẹ́ẹ̀ àwọn èèyàn tó mọ irú agbára tó wà ní church yẹn òun iná dúró fi dúró wọ́n ti mọ̀ pé táwọn bá fi Naomi kúrò ní church àwọn gan-an ó dàbí pé wọ́n ti rí pé Ọlọ́run wà ní church yẹn agbára dẹ̀ wà ní church yẹn òun ló ti jẹ́ pé church yẹn yìí dúró síbẹ̀ digbí. wọ́n ní because tó bá rí gbogbo àtáàkì táwọn olórí burúkú yẹn tó ń wá àtáàkì nílé Ọlọ́run wọ́n ló ti tó pé tó wà jẹ́ pé ṣọ́ọ̀ṣì gidi ni ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí Ọlọ́run tó tọ́ pé Naomi tán dẹ̀ fi ìtorí ẹ̀ wá sí church yẹn pé ó ń sin Ọlọ́run nínú ẹwà mímọ́ àti àyà funfun. wọ́n ní bẹ́ẹ̀ bí ó ṣe rí nìyẹn wọ́n ní Naomi dúró pé ó káàsì báàdì wọ́n wá sọ pé kí wọ́n lu òǹtọ̀hún pa bí wọ́n lù ú pa ni o bí ejò yìí bó wò tọ̀nù sí ejò yẹn wọ́n bá lù ú pa torí ejò yẹn ti ń ṣe rádaràda kó tó tọ̀nù sí Princess. wọ́n ní ṣe láṣìírí ferege Ashley wọ́n ló nà pápá bora pé kí lè rí ẹni ló mọ̀ pé Naomi lágbára kábíyèsí náà wọ́n ní ṣe kábíyèsí kígbe ó pariwo pé bẹ́ẹ̀ sí Naomi pé ó dúró digbí pé wọ̀kẹ̀ ó tún tọ̀nù séjú ó fi kó bẹ́ẹ̀ Naomi máa sá lọ. wọ́n ní ṣe pẹ̀lú bó ṣe tọ̀nù séjú yẹn kò lè lágbára mọ́ kò lè ṣáàyàn kò lè múùfù. wọ́n ní bó ṣe ń ṣe dáadáa ó tún wá tọ̀nù sí Olúwa ṣeun nǹkan tá a rí gbọ́ ni wọ́n ní Ashley wọ́n ní Ashley disappear o Ashley sá kúrò ní ààfin wọ́n ti rí nǹkan kan ẹ̀yin máa gbélé gbọ́ ẹ̀yin máa ríran wò nígbà tó Ọlọ́run bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ rí i pé wọ́n máa dọ̀rùn kan tó mọ̀ ọ̀tọ̀. ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ wa ẹ kú etí ìgbọ́ ẹ bá share kẹ́ bá like kẹ́ ẹ bá fi túkú sí comment section kẹ́ bá subscribe ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń share tẹ fi ń ṣe gbogbo ọwọ́ yẹn ẹ̀ ní fi gbọ́ ọmọ sí lágbára Elédùmarè ọba àyànú Jésù Olúwa wa àmín ẹ ṣé bẹ́ẹ̀ ṣe.